ìmí ò ní bá yín parọ́ ìmáàmù jẹ nílùú bí ìmáàmù bá jẹ nílùú mọ̀ bu ọba ọba ìlú ò borí ẹ ọba ìlú ni ò borí ẹ ṣe jẹ́jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ò sọ wọn dẹ ọmọ wọn sì rí ọmọ ọba wa lù mọ́ dìtẹ̀ ọba àwọn àṣàbùlẹ̀ káfí gan wọ́n kú olùfọba ni wọ́n kú olù ni ọmọ gbèlú ọmọ sakọsọba ìjọba tèmi ò fara mọ́. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Bẹ̀tọ̀ jẹ́ àlùsùn náà nǹkan. Ṣé Ọlọ́run wá gbọ́ kalẹ̀ ọlọ́bi tí Musa di? Kẹ́kọ̀ọ́ lọ fi ó ní Musa náà fèsì ìbìlẹ̀ ọ̀nà. Wọ́n wá jẹ́ Musa ọ̀dẹ̀. Ọlọ́run kan tó sọ fún fèrè ọlọ́bi tó Musa gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìwọ jẹ́ Musa wọ́n pa ọ́ dànù. Ó sẹ́ẹ̀tì ẹ̀. Ẹnìkan ní sọ pé ẹnìkan ti ń bọ̀ ọba Èkó máa múra àwọn ta ni kó máa múra ẹ ṣọ́ra yín wọ́n gbọ́ wá fi ọjọ́ yìí ńkọ́ ọjọ́ mú fúti àbí ó gbé wa ránkó ọba fẹ́ ṣé nígbà tó ìsọmọ fẹ́ what is your problem? kí ni wàhálẹ̀ ní tẹ̀lé ọba fẹ́ ṣé wọ́n ní ọ̀tọ̀ lọ́ba fẹ́ tẹ́lẹ̀ mi ò mọ bá fẹ́ mi ò dẹ̀ fẹ́ mọ̀ mi ò ní interest mi ò ní wá lọlé mi ò ní bùkátà sí ọba fẹ́ papọ̀ ó yá sòdodo ọ̀rọ̀ fúnra wa náà ẹ yé dàlúrù ẹ má dàlúrù náà múlíkùlù yá mọ̀lú àlàṣákì láti yìí kí kálukú bàbá jẹ́ mú fútí sílùú kan mẹ̀ntẹ́nì ẹ̀ máa mú fatiwa wá fún aráàlú ẹ̀ bàbá jẹ́ mú fútí sí lọ ni ṣe ní ọ́fíìsì tó ti máa ṣe ìfta kó sì máa mú ìmúfutí kó máa mú fatiwa wá. wọ́n máa mú fatiwa wá eléyìí ló tọ́ nínú ẹ̀sìn eléyìí ò tọ́ nínú ẹ̀sìn. ó sì tó kẹ́ pẹ̀lú ọba fẹ́. ó máa ń pè ní mufti nìyẹn. ó sì tó kẹ́ pẹ̀lú ọba fẹ́. ó sì tó kọ́ pẹ̀lú ọba fẹ́. ó sì tó kẹ́ pẹ̀lú ọba Ògbómọ̀ṣọ́. ó sì tó kọ́ pẹ̀lú ọba Ògbómọ̀ṣọ́. kí ló kẹ́ pẹ̀lú ọba Ògbómọ̀ṣọ́. kí ló kẹ́ láti máa sọ̀pọ̀tì máa mú Ògbómọ̀ṣọ́. àbí owó tiẹ̀. ẹ ti ní tìlú yín rántán. búrẹ́dì tí òmìnira ẹ̀ tó bẹ́ẹ̀ yóò yàn. ní kó sínú ìsìlámù lè má ní kárí kó má láyà ní. kí ló kẹ́ pẹ̀lú ọba Ìbàdàn. kí ló kẹ́ pẹ̀lú àwọn tó ń bọ̀kè. kò dá ká máa ṣe òṣàṣì Ọlọ́run kò dá ká máa ṣe òṣàṣì níwọ̀nba ẹ sọ. ẹ lè pa kìrìsẹ́nì rẹ. kódà àwọn ẹlẹ́bọ gan apá yín ò ká. àjẹ́ ẹ lè parẹ́. ẹ sì wọ́n bá tẹ́ ṣe ni. Do your best and leave the rest. Leave the rest. Ṣé n tó bá lè ṣe ìyókù rẹ̀. So, ní tó jẹ́ kókó nínú ọ̀rọ̀ ni pé ẹ má máa fi ibi tó lóore. Ṣé ti gbọ́? Ẹ má máa fi ibi tó lóore. Ẹ rántí ìpìlẹ̀. Àwọn ọmọ kan náà wà lé kí ó lónìí ń sìn. Tán bá jáde tán, tán wá láwọn ò rí amọ́. Èyí kan fi hàn lẹ̀ fọlọ́hun. Sọ màá má bí. Ma bá tiẹ̀ lọ. Ní ẹ mo fi sọ fún yín, òbí ó níwọ̀, àáfà tó jẹ́ àáfà Al-Murabani ó níwọ̀. Òbí rẹ àṣẹ àti sépèlé ń bẹ lẹ́nu ẹ̀. ń bẹ lẹ́nu ẹ̀ tó bá kó sí ọjọ́ ọ̀kúnlẹ̀ kan lásán ó lè fi kú ọ. Tó bá ṣẹ̀tọ́ lórí ẹ̀ kódà kó mọ́ ṣẹ̀tọ́ àdàbí tí bá sara mi lọ ti bọ́ sínú ìyá rẹ̀. Ìyá ló mọ̀ sọ́kà àdàbí tí bá ṣe pé oṣù mẹ́sàn-án lọ lónú. Wọ́n lè rẹ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n òbí rẹ̀ ò lè táyé ẹ̀ ṣe. Yóò gbìyànjú ni. Táyé rẹ̀ bá bàjẹ́ òbí rẹ̀ ò máa sunkún náà. Apá rẹ̀ ò ká. Òbí rẹ̀ ò lè sọ́dún lórí rẹ̀. Kódà ó bẹ̀ yá bí a mọ́ náà mọ yíyá yàkuyà sẹ́yìn ṣàdúrà fún ọ. Ẹ mọ̀ tara yín jẹ sẹ́yìn ṣàdúrà fún ọ. Ọlọ́jọ́ mọ̀ ló sórí rẹ̀ sóṣe. Mọ̀ tara yín jẹ. Ọmọ ẹ̀ lọ́kọ̀ọ́sọ fún ọ. Tó wá gbà. Àwọn tọmọ rẹ̀ bá tala tó ní talatala lọ́dọ̀ àfọ àkàdé wòlíì kan. Ìgbé agbórí ẹ̀ wá yóò fọ orí ẹ̀ nù. Wọ́n ti dá nǹkan sọ́mọ yìí lórí. Àtìbàtẹ́ ti bí náà ni wọ́n ti fọwọ́ burúkú gbé ó yẹ ẹ̀wẹ́. Ẹ̀kọ́ báyọ̀sì alẹ́ kan. Ẹ̀kọ́ báyọ̀sì akó máa Àfọ àánú fún antivirus.
wọ́n akọ kéwú wọ́n fọlọ́ mọ́ àwọn yẹn kò síwà tó lè wù wọn ní ṣépèlé ọlá òbí náà ló lè ṣépèlé ọ. yóò personalize ṣe pé fún ọ ní yóò sì rí bẹ́ẹ̀. ọmọ wa sọra bí ò sí ní ṣépèlé ọ. ọmọ sọra ni. ìwọ lọ ó kù sọ́wọ́ rẹ̀ gbogbo àwọn tó ń gba súnà lódì yẹn àwọn òbí wọn ti ṣépèlé wọn èpè òbí ní ìjà wọn òdodo ní àbígbà tí yẹn kó mílíkì fọmọ ẹ tó yẹ èpè òbí ní ìjà wọn. èpè òbí ní ìjà wọn ìyá mi ọ̀pọ̀ ẹ̀ tó bá ní pátá má lè rí ẹ̀mọ́ rọ́pò kó sí kúlẹ̀ lọ́sọ̀lá kó sí kúlẹ̀ lọ́sọ̀lá ìkúnlẹ̀ wà ìrọ̀lẹ̀ pa. ìkúnlẹ̀ bẹ́ẹ̀ ló sinamu dáadáa ìkúnlẹ̀ bá bẹ́ẹ̀ yàn kákúnlẹ̀ bẹ́ẹ̀ tó ju abá síkúnlẹ̀ tó bí wọ́n wà lọ́sọ̀lá. àìmọ́re ni kíkọ́ nu wọn bàtà èpè òbí ló ń jà wọn. àbúrò òbí ní ìjà wọn. wọn tún wá gbàdúrà lẹ́nu àáfà kì í ṣépè níjọ́ lẹ́gbọ́n lẹ́nu àáfà kan kó ṣépè òbí náà ni máa ń fọ mú ṣépè lọ́mọ tó bá dùn ún ọmọ yìí ọ pè mí lájẹ́ torí ọmọ mi ìwọ ìyá yìí àjẹ́ ni ọ́ èmi àjẹ́ tó bá ṣe fọ́ọ̀mù mi lọ mu bẹ́ẹ̀ pé ọmú mi yìí lọ mu ọ̀ tó lọ́nà gbígbà mọ́ ṣùgbọ́n alẹ́mọ̀lá bá ní àfá ò ní ṣe bẹ́ẹ̀. àfá ò ní ṣe bẹ́ẹ̀. nígbà tó wá ṣàdúrà fún ọ tán tó lọ wá sọ dé yàn ọ wá máa mọ tán kódà máa bá tiẹ̀ lọ. mo ti ẹ̀kọ́ sí náà nu tó mo fi ọlẹ̀ fọlọ́run. ẹ ń jọ lẹ gbọ́ pé ṣé wàá dá mọ̀ sí pèrè ń jọ lẹ gbọ́ pé ṣé wàá kà mọ́ ṣé gbogbo ọmọ kí wọn náà ṣe dáadáa ń jọ lẹ gbọ́ pé àbálàgbà jí ṣépè bàbá má dùn jọ lẹ gbọ́ pé ṣépè. àfọ òní ṣépè. àfọ òní ṣépè náà fà gidi ní ṣépè. lọ́bi sọ fún ọ pé tọ́jú òbí rẹ̀ kó má bàa ṣépè ni. kó má bàa ṣépè. kó má bàa ṣépè. lọ́jọ́ òbí rẹ̀ ó ṣépè fún. ọgbọ. bẹ́ẹ̀ni ìmúrí hàn sókè. wà á náwó wá tẹ sára lè. ọmọ àlè ìwọ ọmọ lọ́hùn. ọmọ súnà ìkan wá fi ọmọ ẹ̀sà àpèjúwe ó ní sọ́ọ́rì kò tó sí títẹ̀ báyìí ń bẹ̀rù. ẹ̀ ń ṣe èrè. mo sọ èdè Ìbàdàn mo sọ sí yẹn o ẹ̀ ń ṣe èrè. ibi ní jẹba o. ibi ní jẹbẹ kánà àtàrí alábàdà ìwà padà ọmọ tí mo bí ló wá tẹsíwájú tó máa náwó sí i. bẹ̀rẹ̀ kí yá rẹ̀. bẹ̀rẹ̀ kí bàbá rẹ̀. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.